Ìjẹ̀ṣà àti sí Olúmi wọ́n ti ń plan wedding. Bí princess ṣe gbọ́ lọ ṣe organize ẹ sọ fún pé princess ò mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Bí princess ṣe gbọ́ ẹni mo parọ́ kan ẹ tó bá ń bá sí Olúmi sọ̀rọ̀ kó lọ bí wọ́n ti ń plan wedding kí wàhálà bàbá Ìjẹ̀ṣà ṣó ṣẹlẹ̀. I swear with my living God. Mo sọ fún ìpọ́jọ́ ọ̀rọ̀ ò tí ì tó èyí lọ́jọ́ ọ̀rọ̀ tó. Ẹbí Ìyábọ̀ Òjó pé kí ni bàbá Ìjẹ̀ṣà ṣe fún ṣé bàbá Ìjẹ̀ṣà do tó promise ẹ̀ ní wedding ni. Mo sọ fún yín pé Ìyábọ̀ mi ì lè gbá tiẹ̀ tó máa fi kú because ìkà ni. Ìyábọ̀ ń gbé ní òkùnkùn ta fàṣímọ́lé àwọn èèyàn but tó máa bọ́ta á pretend pé òun ni best. Ìyábọ̀ wọ́n bì táyù gbogbo ìka iná bá jèrè ẹ̀ àfi tọ́lọ́run ò bá sí. Ẹ gbọ́ mi ṣá sí Olúmi àti bàbá Ìjẹ̀ṣà ń plan wedding lọ́wọ́. Kí ni mo fi ń sọ ilé fún yín? Òun ló fi jẹ́ pé gbà tó mú bàbá Ìjẹ̀ṣà sí Olúmi kò rí èèyàn kọ́kọ́. Ìyábọ̀ Òjó mi sọ pé kò ìtọ́jà mi sọ pé Mercy yẹn gan náà olórí burúkú ni. Wọ́n fẹ́ bà ti sí Olúmi jẹ́ àti ti bàbá Ìjẹ̀ṣà ni. Sí Olúmi wá sọ fún bàbá Ìjẹ̀ṣà ó ní òrèkóòrè mo ní fi ẹ́ sílẹ̀. Ẹni tó ti ń fẹ́ra ẹ̀yin olórí burúkú ọmọ Portable àní kò ní dáa fún ẹ olórí burúkú àti wá àtàwọn ọmọ tó ń gbẹ́jọ́ yẹn tó dàbí bandit children. Portable ìwọ́n sọ pé ọmọ ò pé wọ́n gbọ́mọ àlè wá fún bàbá Ìjẹ̀ṣà olórí burúkú ẹ̀ tẹ́ẹ̀kì ń bọ́kùnrin jìyà ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni. Ìtorí gbogbo yín sọ pé ó ń fẹ́ ex convict kí bàbá Ìjẹ̀ṣà kó tó lọ sẹ́wọ̀n lọ ti ń fẹ́ra ẹ̀gbọ́n mi ṣá ẹni tó fẹ́ ṣe wedding ni ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni ẹ sọ fún mi ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni because èmi ò lè ṣerú ẹ̀ kó sọ pé ọkọ mi yẹn òun ló ṣẹ̀jù láyé yìí mo máa dúró tì í for better for worse ni mo sọ fún yín pé ìkúnlẹ̀ márùn-ún ni girl yìí ní. bọ́dẹ̀ ṣe mú bọ̀bọ̀ yìí ẹ lọ bí everybody sí Olúmi try their best but àwọn Ìyábọ̀ ń jẹ́ kó yé pé bàbá Ìjẹ̀ṣà ò ní bọ́m̀bẹ̀sẹ̀ òun ló mú Ìyábọ̀ tó sọ pé tó bá fẹ́ sílẹ̀ máa ta lé mi ẹ pè Ìyábọ̀ kó bọ́ta kó wá dá mi. ẹ̀yin ìka Ọlọ́run á fi ìyà jẹ gbogbo yín àdàbí àdá. ṣé rántí ó ní tó bá fẹ́ sílẹ̀ sí Olúmi ló ń rí fáàsì ń gbà ní because ó mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò léèyàn àfi sí Olúmi bọ́ wọn ò lè sọ̀rọ̀ tán fún yín wọ́n mọ̀ pé tó bá sọ̀rọ̀ sí Olúmi gbà yẹn gbogbo yín ẹ̀ tètè fura pé ìtorí jealousy ló ṣe nǹkan tó ṣe. Ẹ gbọ́ mi ṣá ẹ jẹ́ ká máa sọ wọ́n dẹ̀ ti bọ̀bọ̀ yẹn mọ́lé sí Olúmi dẹ̀ ń lọ wò ó ń lọ wò ó now mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé gbogbo yín mo rí tí gbogbo yín sọ pé oyún yẹn ò pé oṣù gbogbo yín mọ Nàìjíríà náà mo sọ fún yín pé ní prison Nàìjíríà ẹ gbọ́ mi ṣá tó bá ṣe lówó tó ló máa ṣe gbádùn prison Nàìjíríà tó bá ṣe lówó tó ẹ rí pé Mummy of London Mummy of Lagos Bobrisky ṣe rántí pé ìgbà tán mú wọn náà lọ fi síbì kan bó bá ṣe lówó tó because mo rántí pé bàtà ń ṣe justice for Mohbad tó mú àwọn kan tó ń support bàbá wọ́n máa ní ká fún wọn lówó because wọ́n fẹ́ separate cell wọ́n fẹ́ lo phone wọ́n fẹ́ gbàlejò ṣé ń gbọ́ mi ṣá. So tí bá wá ń rí gbogbo èyí tẹ́ ń gbé ní Nàìjíríà tẹ́ ẹ sọ pé báwo lóyún yẹn ṣe pé 8 ó máa pè because gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà ní prison sí Olúmi ló ń wò wọ́n dẹ̀ gba separate place fún bàbá Ìjẹ̀ṣà ẹ bí àwọn tọ́jọ́ wà ní prison bí ẹgbà tó kọ́kọ́ wú bàbá Ìjẹ̀ṣà lọ́tì mọ́lé tí gbogbo èèyàn rí ìgbà tó yá wọ́n fi sí special place sí Olúmi lówó lọ́wọ́ ó ń san owó tó fi wà ní proper place so inú ilé tó ti lọ́wọ́ yẹn agbóúnjẹ lọ fún ẹ rí pé bàtí bàbá Ìjẹ̀ṣà bọ́ta ẹ rí pé kòrò ni ṣé gbogbo yín rántí pé ẹ sọ pé iṣẹ́ bàbá Ìjẹ̀ṣà fáyìn sí ṣé rántí èmi ò fẹ́ tètè sọ̀rọ̀ ńgbà yẹn ni ojú làgbà máa ń wò àgbà ò kì í yánu ṣé gbogbo yín rántí ó máa ń sanwó fún kinní yẹn ni bó bá ṣe lówó tó ni tó bá ní o fẹ́ VIP tó bá ti lówó wá fún ẹ ṣí ere ní obìnrin wo lówó lóhùn kó má sí ilé ọkọ ẹ gbàgbé ẹ wọ́n máa dóyin ó máa hùn yín kẹyìn lọ́kọ obìnrin mélòó lóhùn kó má sí ilé ọkọ
ẹ̀yin olórí burúkú ẹ wá ní kàkà bẹ́ẹ̀ ẹ fẹ́ Tinubu ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ń fa àkáǹtì sílẹ̀ fún bandits kí lẹ fi bàbá Ìjẹ̀ṣà gan bẹ́tà yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ń fún bandits l'account number no kí lẹ fi yàtọ̀ ẹ̀yin gan olórí burúkú nìyí ẹ̀yin aṣèrè tẹ́ ń celebrate Ṣíkẹ́ kí ni Ṣíkẹ́ fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ẹ sọ fún mi Ṣíkẹ́ tó ń dóyàwó níyàwó. ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára ò kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹ̀bí tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò dá yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀ kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀ kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀ kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rè tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Ṣíkẹ́ tó ń pọmọ lẹ́kún jayé Ṣíkẹ́ tó ń fi ìkorò sínú relationship àwọn èèyàn Ṣíkẹ́ tó ń da ìgbéyàwó rú kò ní yẹ yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin selective bastards ẹ̀yin tẹ́ ẹ̀ celebrate Ṣíkẹ́ tó ń da ìyà tó lọ ń dóyàwó níyàwó ọmọ kékeré ọmọ tí ò tí pé 30 tó lọ ń gàba lé ìyàwó níyàwó ẹ̀yin olórí burúkú ilẹ̀ ń celebrate ẹ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ wá ní sí olùmí ẹ lójú òtí kò ní yẹ yín kò ní yẹ yín ẹ wá ṣe títí ẹ ń pe ọmọ lọ́mọ ẹ ń pe ní ex-convict èpè apáyín bandit àgbẹ̀yìn wà á kàgbákò gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ ọmọ lọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ ọmọ lọ́mọ ọmọ tuntun I need VDM stop fighting for these people ibi tẹ́lẹ̀ àti VDM àti ní problem ni I swear to my living God ẹ bá mi mú irú obìnrin bí CEO wa ẹ wá ń bú CEO ẹni ó wà desperate fọkọ àná lórí burúkú yín Nkechi mo gbọ́ pọ́ àlóyè wetin devil talk olórí burúkú ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là olórí burúkú orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ ó lo márùn ni ó ní tẹ́ bá jẹ ọjọ́ self contained ní Fálẹ́gàn gbé kitchen wà níbi toilet wà níbi bathroom wà níbi olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹdànù ara ń ta ẹ́ Nkechi Blessing ara ń ta ẹ́ ó ṣọ́ọ̀kì ẹ bákan ó wò pé wọ́n tó dá tó yìí ó rọ́kọ̀ pé ẹ́ wọ́n kàn bẹ́ẹ̀ sùn ni excessive sẹ́wọ̀ excessive wo beautiful girl tó tún showcase excessive wo showcase ẹ̀rí ìwọ ló máa ń showcase gbogbo wọn Desperado ara wa ń ta ẹ́ ṣebí gbàtẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bóńlẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà dẹ̀ du ẹ dídé lóòbò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni bàbá Tinubu láti next week lọ́mọ máa campaign fún yín fún nǹkan tó ti ẹ̀ ṣe yìí bàbá Tinubu ẹ jẹ́ president fún 2040 ẹ̀yin olórí burúkú obìnrin mélòó ló lè ṣe ara ń ta yín ni ẹ wo bàbá Ìjẹ̀ṣà ó fresh kò ní yẹ yín tó bá dùn yín ẹ lọ nàgà mú convict ní kirikiri kẹ fi ṣọkọ à celebrate yín everybody deserve a second chance Ìyábọ̀ Òjó olórí burúkú tí bàbá jẹgẹjẹgẹ náà tó bá tiẹ̀ dúró tiẹ̀ níjọ́ lọ́jọ́ alẹ́ ẹ̀ báyìí kò bá má dà àṣìírí olóṣì onídìí wíwọ́ bí apá ajá olórí burúkú ó wọ Christian Louboutin ṣọ́ọ̀bù ó lọ ra báàgì owó ẹ̀dẹ̀ kan ló fi rà wọ́n rà fún ni ó wá ń gbẹjọ́ ẹ̀ mọ̀ pé kò ra nǹkan gidi rí láyé ẹ̀ China ni China make me proud aláyé bàjẹ́ ìkà tó bá jẹ́ pé àgbà fún ni ó bá yé Naira Marley náà jẹ́ Ọlọ́run ni ó gbà fún ẹ̀yin àṣírí kan wá sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà he was convicted kóòtù ló sọ bẹ́ẹ̀ àbí kóòtù yẹn kọ́ lórí lísì Dr. Fẹ́mi tari gbogbo evidence ta gbọ́ voice note alẹ́ ìlè ṣoríire Nàìjíríà ni láti next week VDM èmi àti ẹ̀ máa mú nǹkan lẹ̀ bàbá dá Tinubu ni mama campaign fún nǹkan tí gbogbo yín ṣe ẹ̀yin olórí burúkú Nkechi ìjọ ọmọ ẹjọ́
Pátálẹ́sì. Ìjọ ọmọ wọn ìjọ. Ó wá fi kan ra mú bàbá Ìjẹ̀ṣà. Ṣé bí wọ́n lọ gbóbò lẹ̀? Ìwọ lọ gbóbò lẹ̀ kí ni tiwa? Kí ló wá kan rú àwa yìí? Ẹ má lọ pòbò mọ́. Ẹ má ṣòbò. Ẹ ṣòbò lábàṣà. Ẹ ṣòbò játidàti. Ẹ gbọ́n nǹkan tọ́lọ́run mi wí ni. Olóhùn á ṣàánú fáwọn tóun máa ṣàánú fún. I will show mercy to whom I will show mercy, and I will show compassion to whom I will show compassion. Ènìyàn ń wojú, ọba Olúwa ń wọkàn. Ẹ máa gbọ́ o, sí Olúmi lóyìn sọ̀rọ̀ o. In quiet ways, in unseen ways, God has been writing a story only He could tell. Ẹ gbọ́ mi. I get to be a mother of King Kaga Omiyinka. Full chest sí ẹ̀gbẹ́ tó tẹ̀ mọ́lẹ̀, mo yìnbọn wà báwọ̀. Tinubu is working. Àṣírí. Bẹ̀rẹ̀ ti ìṣáni. Bẹ̀rẹ̀ àmà làágùn ni. Mo rọ àròjinlẹ̀. Kò yé ronú láyé ẹ̀. Kò yé ronú láyé ẹ̀. Àfìgbà tó yẹ ká ìfitọ́pá kọ́ jèrè ọ̀rọ̀ lára ẹ̀. Tinubu is working. Olórí burúkú Tinubu á ṣiṣẹ́. Bàyẹ́ pé gbogbo àwọn olè politician ló ń kọ́ mi fún. Olóṣì. Ẹni kó wá ṣe view once song ń sìn. 4 million ló máa ṣáàdì ní. Ó dẹ̀ ní Tinubu is working. Ẹ jẹ́ àmà sọ̀nà. Ẹ jẹ́ Àpòyọ̀, òní king, òní queen. Àpòyọ̀. Kò ní king. Ó bá kọ́tọ́ pọ̀ mọ́ ni. King Kaga. Oore Olúwa ló ń jẹ́ Kaga. Ẹ máa gbọ́. Taylor ni o, ṣùgbọ́n tún mọ poem nǹkan. Olórí burúkú àlòkù okú fágbà. Ọmọ ìyá alábàṣà lábíà kò mọ nǹkan. Kò mọ bó ṣe ń tọ́jú ọkùnrin. Olórí burúkú. Àwádé ìgbà tó fẹ́ wá kí Fálẹ́gàn. Àwa gbé flower from myself to myself. A ní Fálẹ́gàn ló fóun. Ẹ̀yẹ lọ́wọ́ countenance Fálẹ́gàn gbà ẹ̀. Ìyẹn máa lejú pa bẹ́ẹ̀ tó sọ pa ni. Àwọn olórí burúkú òbúkọ ìtú ti dé. Olófẹ́ náà nù. I swear with my living God. Tẹ́ bá pé wá ẹ̀ ní pé lọ. Ṣé mo pọ̀ lówó gbọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́? Ó lè jẹ́ ká tẹ̀sẹ̀ sí. Tó o bá nú ẹ̀ kán mú fún ẹ̀ yẹn kán yà fún mi. Wà lóbìnrin tó bẹ́ẹ̀. Bó ṣe tó yẹn, bó ṣe dàbí elephant yẹn, bó ṣe máa bá mi nù ẹ́ nìyẹn. Ibi ni máa ti control, bó o ní kí n wá sí Nàìjíríà. Ibi ni máa ti control àwọn tó máa nù ẹ́, mo fọlọ́ ń búra. Ṣé ẹ pé olùkọ́ sọ pé ó máa nà mí? Owó ẹ̀ tó máa kọ rédíìmù fóun kò rí. Ó wá fi kọ̀ọ̀rọ̀ mú bàbá Ìjẹ̀ṣà. Ṣọ́wọ́n lọ fún bàbá Ìjẹ̀ṣà ló kọ́ ni. Sí Olúmi ló kọ́ lórí burúkú. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ o. Sí Olúmi ni in quiet ways, in unseen ways, God has been writing a story. King Kaga Omiyinka. Feel free to call me Mommy King Kaga. Ẹ bá mi pè ní Mommy King Kaga. Ẹ bá mi ṣàdúrà fún o. Àbùdí o, nítorí olókùn. Àbùdí o, nítorí ọlọ́sà. Sí Olúmi, àpò rẹ̀ kò ní gbẹ. Ìgbà tó celebrate páwọn bímọ lánàá, ṣé ń gbọ́ mi? Ẹ̀yin obìnrin tẹ́ bá tẹ̀lé mi tó bá ní thick skin, mo máa block ẹ. Ẹni tó gbé bàbá Ìjẹ̀ṣà, tó jọ ṣe photoshoot, tó múra, tó dress up. Ṣé rò bó máa bẹ̀rù yín ni? Ṣé rò pé opinion yín matter sí ni? Ó ti fi yín pawó látàná yẹn. Ó ti ní kẹ́ lọ follow YouTube o. Omi ojú yín á fi pa owó. Ẹjọ́ yín á fi pa owó. Ẹ jẹ́ wá sọ fún yín. Ṣé bẹ́ẹ̀ pàánà nìyẹn ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ pàánà ló ṣẹlẹ̀? Ìgbà tó di 3 hours ago kí n tó bọ́ta ṣe show. Mo wá lọ sí page ẹ̀. 3 hours ago ẹ lọ bá mi wò. Ó tún kọ epistle, ó tún gbé another video síta yìí. Ìyá yín ẹ ní dúró wò tán. Mo ready fún yín. Our supporters club náà dẹ̀ dúró tì. A dúró tẹ gbogbo yẹn notice ni. Gbogbo ẹni táyé bá ń bájà, gbogbo ẹni táyé bá dojú kọ. Èmi ò like yẹn kí n máa dojú kọ. Tó bá tiẹ̀ ṣẹ́gan tí n bá máa wá fún bí alẹ́ ká lè tà tí gbogbo yín ti sọ̀rọ̀ tán. Ṣẹ́dẹ̀ mọ̀ nǹkan tí mò ń wò mọ́ wúmọ̀ yìí lára. Ẹ gbàgbé pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ṣẹ́dẹ̀ pé kúkú tó ṣe fún Lizzy Anjorin náà ni. Bí Lizzy ṣe bímọ tó báyìí, bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn. Lizzy wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lẹ́ni. Wọ́n wá ní Lizzy ṣépè. Lizzy ti burú jù. Lizzy bímọ lọ́wọ́ ló ti bẹ̀rẹ̀ ogun. Lizzy Anjorin, ọmọ tuntun. Ó wà lọ́spítù pé tí bọ́ta náà bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ọmọ Lizzy yẹn.
postmortem àbí kí lẹ máa ń pè wọ́n fẹ́ ya ọmọ yẹn níwèrè Ọlọ́run ni ò gbà fún wọn. wọ́n mọ ìgbà tọmọ yẹn ti jábàálé wọ́n gbogbo atọ́ tó wọnú òbú ọmọ yẹn wọ́n máa ṣe wọ́n á sọ fún yín ẹ gbọ́ mi ṣá bó jẹ́ ẹjọ́ yẹn gan nǹkan tó ṣẹlẹ̀ tí princess ò release the voice ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìlú òyìnbó máa ṣe gbogbo investigation yẹn gbogbo ẹ̀ la máa gbọ́ ẹ gbọ́ mi so gbogbo ẹ̀yin ìwé tẹ́ sọ pé it cannot happen in UK ẹ̀ ń ṣe èrè mo rò bí Japan mo rò bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ní ẹ̀yin o bẹ́ẹ̀ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé orí yín ti burú selective ni selective ìyẹn wá kọ́ ni mo fẹ́ sọ bàbá Ìjẹ̀ṣà ti ṣẹ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ti serve sentence yẹn mo wá ń bi yín ní question yọkàn péré ṣé kò nídìí kó move on pẹ̀lú life ẹ̀ ni no mo bi yín ni òun mo ṣe kọ́kọ́ sọ pé many of àwọn tó ń bọ́ tàbú bàbá Ìjẹ̀ṣà iṣẹ́ àlọ́kọ wọn ń dún ọmọ wọn lọ́wọ́lọ́wọ́ ọkọ wọn ń dún ọmọ ọ̀dọ̀ wọn tó ń gbà sí fún ọkọ dẹ̀ máa sọ fún wọn pé tó bá sọ ìmí inú wọn gan ká ọkọ ẹ̀ níbi tó ti ń dún ọmọ ọ̀dọ̀ tí ò pọ̀ ọmọdún 10 but wọn lè sọ fẹ́m kò ní yẹ yín ọ̀hún á fìyà jẹ yín ẹ ṣọ́kú ẹ gbọ́mọ sìn you will be a victim of bandits gbogbo yín ìtorí pé ẹ lè sòtọ́ ẹ gbọ́ mi ṣá àní gbogbo wọn pátá tó ń sọ̀rọ̀ tó ń bú bàbá Ìjẹ̀ṣà ìmí inú wọn ká ọkọ ẹ̀fẹ́ tó ń bọ́mọ ẹ̀sùn tó dẹ̀ mọ̀ pé ọkọ òun ń bọ́mọ ọ̀dọ̀ sùn tó ń dẹ̀ ní sọ̀rọ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ní Naija of today ó ń ṣẹlẹ̀ dáadáa tó dẹ̀ yín ṣẹlẹ̀ tí ò tí stop láti má ṣẹlẹ̀ so báwo ni ti bàbá Ìjẹ̀ṣà ṣe yàtọ̀ kóòtù ò dẹ̀ sọ pé bàbá Ìjẹ̀ṣà fipá bọ́mọ lò pọ̀ ó ní ó touch ẹ̀yìn inappropriately ni báwo ló ṣe wá di pé rapist ni ó fipá bá lò pọ̀ ó lọ now ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín mo wá rí gbogbo ẹ̀yin aláìmọ̀kan ẹ sọ pé báwo ló pọ́tẹ́pù olórí burúkú alára yẹ̀pẹ̀ ìwọ tó jẹ́ kó lọ ṣe DNA fún gbogbo àwọn ọmọ ẹ á ṣí èrè olórí burúkú ẹni táyé ò yẹ ó dàbí ẹni tó gbò mọ́lẹ̀ kò olóṣè mo rí tí gbogbo yín sọ pé ìgbà wo ló fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tó tí Olúmi ti lóyún máa sọ kíní kan fún yín lẹ́nìí ṣé olórí burúkú ni gbogbo yín ṣẹ́ ẹ máa mọ nǹkan but because pé ẹ kórìíra ẹni yẹn kò dẹ́ ṣe pé ẹ kórìíra ẹ gbogbo yín fẹ́ yẹ kó do yín ni ẹ̀yin single mother ẹ̀yin olórí burúkú ẹ wò pé bẹ ṣe fáìn tó bẹ ṣe dá tó ẹ rẹ ní tẹnu sí yín àṣìírè yín tí bàbá Ìjẹ̀ṣà bá sọ pé ẹ lò ẹ máa fẹ̀ bólẹ̀ yá ni ẹ ti ẹ̀rí wòlẹ̀ méjì ara. That is not the bone of contention. Gbogbo yín wá sọ pé ìgbà wo máa wá sọ nǹkan kan fún yín lẹ́yìn Ìyábọ̀ Òjó princess àfi tí n bá parọ́ mọ́ yín ṣùgbọ́n tí n bá parọ́ Bíbélì jẹ́ kí n mọ̀ pé bí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ á fara wọn lọ́jọ́ kan. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ilá fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà nílérò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tún bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tún tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a kò máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.